ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ọpẹ́ ni fún ọlọ́run ọba olùdá ayé, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń jáyé. Ọba yìí náà ló tún máa ṣẹ́kù nígbà tí ọlọ́run ò bá nídìí ayé mọ́. Títóbi ni fún ọlọ́run o, ọba tí ò lórogún, tí ò ní ọbàkan, tí ò lẹ́ni à ń pè kó tó ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. Ọlọ́run máa sọ fún nǹkan yẹn ni pé kó máa jẹ́ bẹ́ẹ̀, yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. Jíjẹ́ bẹ́ẹ̀, ọlọ́run ló fi dá sánmọ̀, ló fi dá ilẹ̀, ló fi dá omi, ló fi dá afẹ́fẹ́, ló fi dá àwọn òkè ńlá lọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n kan pé kó tó dá omi, àbí nǹkan tọ́lọ́run míìsì papọ̀ leléyìí kó tó dá afẹ́fẹ́, àbí nǹkan báyìí lọ́lọ́run míìsì papọ̀ kó tó dá oòrùn, àti rí. Ó wá ṣeé ṣe o lọ́dọ̀ àwọn scientists kan sọ pé àwọn ti rí tọ́lọ́run fi dá gbogbo ẹ̀ o, ṣùgbọ́n kò ṣeé ṣe fọ́lọ́run. Títóbi ni fọ́lọ́run o, ọba tó tún ní ká máa wà ní ọjọ́ ti tòní. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátápátá níbikíbi tí ẹ bá ti ń wò mí ní àkókò káàkiri àgbáyé. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kí àgbàlagbà. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ elédè Yorùbá, mo sì kí ẹ̀yin tí ẹ kì í ṣe elédè Yorùbá ṣùgbọ́n tí ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. Gbogbo wa pátápátá ni mo kí. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀, a ò ní rí ń gbé sọnù bí ò ṣe ibi ọmọ. Mo kí olóòtú ètò wa tí wọ́n ń taari mi sí atẹ́gùn, àkàndá ò ní mú yín lọ́wọ́. Èmi ọmọ yín náà ni àbúrò yín, Comrade Quadri Ọláwálé, tí ẹ ti mọ̀ bí ẹni mowó lórí ìròyìn fẹ́lifẹ́li TV. Àkọlé ètò tèmi ni ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wa kíyèsí ọ̀rọ̀ tó ń lọ, ẹ̀yin àgbààgbà ẹ bá wa gbé e yẹ̀wò. Ọ̀rọ̀ tó ń lọ, níbo là ń lọ lọ́jọ́ ti tòní? Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ pé èmi kì í gbà wá lákòókò púpọ̀. Síwájú, bóyá ó ní nǹkan kan tàbí kejì tí ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò, nọ́mbà ìbánisọ̀rọ̀ tèmi 07068401775, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn. Comrade Quadri Ọláwálé, èmi náà ni màá gbé, mi ò tíì ní ẹlòmíì. Incompetent of governorship. Incompetent, àìkójú òṣùwọ̀n, àìtó gbangba sùn lọ́yẹ́, àìtó nǹkan ṣe, àbí ká sọ wípé àìní òye tó kún tó àwọn gómìnà wa káàkiri Nàìjíríà. Òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, lórí ọ̀rọ̀ tó ń lọ. Ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ mọ̀ pé a ti bẹ̀rẹ̀ lónìí. Ní ọ̀sẹ̀ tó kọjá, ààrẹ wọ́n pín ráìsì sí àwọn ìpínlẹ̀ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà. A ní 36 states pẹ̀lú olú-ìlú ilẹ̀ wa Àbújá tó jẹ́ 37 states. Wọ́n pín ráìsì sí state kọ̀ọ̀kan. Ráìsì wo ná pín? Ráìsì tí ààrẹ ti promise àwọn òṣìṣẹ́ tipẹ́tipẹ́ láti ọdún kan sẹ́yìn pé àwọn fẹ́ máa tà á fún àwọn òṣìṣẹ́ ní 40,000. Àkọ́kọ́ ná, ìjọba ti promise ráìsì láti nǹkan bí ọdún kan sẹ́yìn tó ti yọ subsidy ni wọ́n ti ń promise pé
ráìsì máa jáde tán máa tà ní 40,000. Wọ́n kọ́kọ́ fìgbà kan sọ pé ráìsì ti jáde o, ẹ lọ máa rà á o, pé a máa lo NIN wa, a máa lo káàdì ìdánimọ̀ wa, gbogbo ẹ̀ láti fi máa ra ráìsì yẹn lọ́jà. A wá ráìsì yẹn tì, a rí lọ́jà. A wá tí a rí lọ́jà láti bí ọdún kan sẹ́yìn. Kí ló fà á tó fi wá jẹ́ pé àsìkò yìí ni ráìsì yìí jáde? Àti pé ṣé ráìsì tán kó wá yìí ṣé ó tó àwọn òṣìṣẹ́? Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ráìsì tí wọ́n ní wọ́n kó wá yìí ṣé òṣìṣẹ́ nìkan ló tọ́ sí? Ìbéèrè tá a fẹ́ bira wa léèrè nìyẹn lórí ọ̀rọ̀ tó ń lọ. Ṣé òṣìṣẹ́ nìkan ló tọ́ sí? Ṣé òṣìṣẹ́ nìkan ló ń ra epo? Ṣé òṣìṣẹ́ nìkan ni wọ́n ra nǹkan ọ̀wọ́n gógó lórílẹ̀-èdè? Ṣáráàlú ò máa ra nǹkan ọ̀wọ́n gógó? Ṣáráàlú ò repo? Ṣáráàlú ò ra nǹkan ọ̀wọ́n gógó? Kí ni èrè aráàlú lọ́dọ̀ ìjọba? Ṣé aráàlú ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan lọ́dọ̀ ìjọba ni ju àwọn òṣìṣẹ́ ìjọba nìkan? Àti pé àwọn òṣìṣẹ́ ìjọba tí ìjọba ń mú tí wọ́n gbọ́ yìí, ṣé ihun tó tọ́ ìjọba ń ṣe fún wọn lásìkò tó tọ́? Ṣé ihun táwọn òṣìṣẹ́ wọ̀nyí ń gbà ṣé nǹkan tó tọ́ sí wọn ni? Ṣé nǹkan tó ṣe é lo ìgbésí ayé ìrọ̀rùn ni ìjọba ń ṣe fún wọn? Àbí ìjọba ń fún wọn ní gbàjẹnsinmi? Ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ finú fíndọ̀ fún èèyàn ní nǹkan nígbà míì, à á fún ẹni yẹn ní nǹkan tó jọjú, tẹ́ni yẹn sì máa appreciate pé wọ́n fóun ní nǹkan tó jọjú. Ẹni yẹn máa appreciate pé ihun tán fún mi yìí o, ìyá pé wọ́n fún wa ní nǹkan tó jọjú. Now, ẹ wá jẹ́ ká wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú ìrẹsì. Àkọ́kọ́ ibi tí mò ń mọ́rọ̀ lọ ni wípé ìjọba kó ráìsì wá fún àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti lè jẹ́ kán máa tà á fún àwọn òṣìṣẹ́ ìjọba. Ní 2015, 2014 sí 15 tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń campaign tí wọ́n fẹ́ gba ètò ìṣèjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà yẹn à ń ra rice àpò kan tó jẹ́ foreign rice, à ń rà á ní 7,500 sí 8,000 naira. Lásìkò tí à ń sọ yìí, wọn ò ti bọ́dà. Oúnjẹ ń wọlé láti àwọn orílẹ̀-èdè alámúlégbé wa sí orílẹ̀-èdè Nàìjíríà. Lásìkò tí à ń sọ yìí, dollar is 150 naira per dollar. Lásìkò tá à ń sọ yìí. Lásìkò tá à ń sọ yìí, generator tó jẹ́ Pasum 2.9 à ń rà á ní 34,000. Lásìkò tí à ń sọ yìí, à ń ra machine gúngùn, à ń rà á ní 125,000. Lásìkò tí à ń sọ yìí, 25 kí ni? Irọ́ o. Lásìkò tí à ń sọ yìí, à ń ra machine gúngùn, aró ní 70, aró ní 80. Àwọn tó ń tà ní 125 làwọn ladies machine láwọn àsìkò tá à ń sọ yìí. Láwọn àsìkò tá à ń sọ yìí, ó ní iye tó ń ta Camry, ó ní iye tó ń ta Corolla. Gbogbo àwọn nǹkan wọ̀nyí bíi 1 million, bíi 950. Ó depend lórí yíyà tán bá ṣe mọ́tò yẹn ni wọ́n fi ń tà á ní gbogbo àwọn àsìkò tá à ń sọ. Now, nígbà tí ìjọba Muhammadu Buhari gorí oyè ní 2015,
wọ́n ná ti bọ́dà, wọ́n ní ká máa jẹ ráìsì tiwantiwa. Ráìsì tiwantiwa tán ní ká máa jẹ yẹn ó jẹ́ olókùúta, kò ṣeé jẹ. Káàárẹ̀ Muhammadu Buhari tó ti bọ́dà, kí ló dé tí wọn ò ti make provision sílẹ̀? Kán ti ra machine tó máa polish rice tá a bá ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, tí ó máa yọ òkúta sọ́tọ̀, yọ gbogbo ẹ̀ sọ́tọ̀, tí ó fi dàbí tòkè òkun, tí ó fi dàbí àwọn eléyìí tí wọ́n ń kó wọlé sórílẹ̀-èdè tó ṣeé jẹ dáadáa lẹ́nu. Kí ló dé tí wọn ò ti make gbogbo provision wọ̀nyí sílẹ̀ kó tó di wípé wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí? Ẹ rí i pé kò sí provision fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. Kò sí provision fún gbogbo àwọn nǹkan wọ̀nyí rárá kó tó di pé wọ́n ti bọ́dà. Ní kété tí wọ́n ti bọ́dà, ráìsì gbówó lórí, a bẹ̀rẹ̀ sí ní ra ráìsì. À ń ra rọ́bà ráìsì kan ní 500. As at 2020 tí kòró bẹ̀rẹ̀, rọ́bà ráìsì 500 naira per rọ́bà. À ń rí 28 nínú rọ́bà ráìsì nígbà yẹn, à ń rí 30. Ó fi hàn pé báàgì ráìsì as at 2020 kò tíì ju 15,000 sí 18,000 lọ. Bẹ́ẹ̀ni, 15,000 sí 18,000. Torí mo rántí táìmù yẹn lèmi náà ṣe ìgbéyàwó, kò tíì ju ìyẹn lọ. Náà nígbà tó máa fi di 2023 tó fẹ́ gbàjọba, báàgì ráìsì ti ń lọ sí bíi 40,000. Ìgbà yẹn ní 2023 tí a fẹ́ pààrọ̀ ìjọba tí Tinubu tó ń campaign. Ìgbà yẹn ló ń campaign wípé báàgì ráìsì ó ti ń súnmọ́ 40 sí 40,000. Ìgbà yẹn ni Tinubu wá ń campaign wípé ẹ bá kún pépà láró, ẹ bá kó epo pamọ́, ẹ lọ fọkàn balẹ̀, a máa mú gbogbo ẹ̀ wálẹ̀. Tinubu tún sọ nǹkan míì o, ṣùgbọ́n ibi tí mo ń lọ ń bẹ̀, ẹ rí i pé mo ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn pé ṣé Tinubu jẹ̀bi pẹ̀lú àwọn nǹkan tó fi campaign fún wa. Mo ti ṣàlàyé àwọn yẹn sẹ́yìn, ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Now, ó ní ẹ lọ fọkàn balẹ̀, a máa mú gbogbo ẹ̀ wálẹ̀. Nígbà tí Tinubu gbàjọba, dọ́là fò fẹ̀rẹ̀ sókè. Rice tó gbéra tá a rà ní 40, ó gbéra gbígínì, ó ń lọ, ó di 60, ó di 65, ó di 70, ó di 75, ó di 80, ó di 85, ó di 90. Láwọn ibì kan wọ́n ń tà 90,000 lọ́wọ́ ẹ̀, láwọn ibì kan wọ́n ń tà ní 95, láwọn ibì kan wọ́n ń tà ní 15 ní rice tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́. Àti foreign rice o àti Nigeria rice o, kò sílè tó ṣẹra wọn nínú ẹ̀ lọ́wọ́ ẹ̀. Now, Tinubu gbétò jáde wípé àwọn fẹ́ fi kún owó oṣù àwọn òṣìṣẹ́ láti 30,000. Nígbà táwọn òṣìṣẹ́ ń gba 30,000, $1 nígbà yẹn ó jẹ́ 300 naira, ó jẹ́ 700 naira. Ẹ hàn pé káwọn òṣìṣẹ́ tó máa gba 30,000, 18,000 ni wọ́n ń gbà tẹ́lẹ̀. Ìgbà tí Buhari dé ló gbé lọ 30,000, $1 jẹ́ 700 naira. Tá a bá ṣí $1 lọ́nà 700 naira lọ́nà tá a bá mú $44 dání ní 700 naira, $44, ó máa fún wa ní 30,000. So bí dọ́là ṣe gbé pẹ́ẹ́lí sókè, bẹ́ẹ̀ náà ni wọ́n increase owó oṣù àwọn òṣìṣẹ́ sí
30,000 nígbà tí Tinubu débẹ̀ $1 báyìí is 1,600. Tá a bá wá mú $44 dání náà again ó mọ fún wa ní 70,000. 70,000 yẹn ó ṣe déédéé ìgbà táwọn òṣìṣẹ́ ń gba 30,000 báyìí àwọn òṣìṣẹ́ ti ń gba 70,000 dollar increase sí 1,600 ó wá ṣe déédéé 70,000. ṣe gbọ́ àlàyé mi yẹn yé dáadáa. Nígbà táwọn òṣìṣẹ́ ń gba 30,000 dọ́là jẹ́ 700. Nígbà táwọn òṣìṣẹ́ ń gba nígbà táwọn òṣìṣẹ́ ń gba 70,000 dọ́là wá jẹ́ 1,600. Ó fi hàn pé wọ́n ṣe manipulate wa ni. Now wọ́n wá gbé ráìsì jáde báyìí ní December time. Why tó jẹ́ December time àkọ́kọ́ nìyẹn tí wọn ò ti gbé ráìsì yẹn jáde nígbà tó sọ pé wọ́n máa tà á fáwọn òṣìṣẹ́ ìjọba. Mọyì òṣìṣẹ́ tó ti kú látàrí pé ó nírètí wípé nǹkan ṣì ń bọ̀ wá dáa ṣùgbọ́n tí ò dáa tó fi kú. Àwọn agbéjáde báyìí lásìkò yìí wọn náà fẹ́ máa tà á ní 40,000 fáwọn òṣìṣẹ́. Àkọ́kọ́ ìbéèrè tí mo fẹ́ ká béèrè ni pé kí ló dé tó jẹ́ December time? Ẹlẹ́ẹ̀kejì, ṣé wọ́n ṣe ládéhùn wípé oṣooṣù ni àwọn òṣìṣẹ́ máa rí ráìsì rà? Ṣé wọ́n máa ṣe rírà ní December time yìí? Ṣé máa rírà ní January? Ṣé máa rírà ní February? Ṣé máa rírà ní March? Ṣé máa rírà ní April? Ṣé bẹ́ẹ̀ ṣe máa rà lọ ní oṣooṣù lélẹ̀? Ẹlẹ́ẹ̀kẹta, kí ló dé tó jẹ́ pé òṣìṣẹ́ nìkan tí kò kan aráàlú? Ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ bábábárí ibẹ̀ wá ni wípé ṣé ráìsì tí wọ́n fẹ́ máa tà fáwọn òṣìṣẹ́ ní 40,000 ṣé wọ́n fi ṣe dẹkùn fáwọn òṣìṣẹ́ ni àbí wọ́n tún fi lékún ìyà fáwọn òṣìṣẹ́? Nítorí ráìsì báyìí 90,000 naira ẹ wá lè fẹ́ máa tà ní 40,000. Ẹ rí wípé iye tí wọ́n ń tà tẹ́lẹ̀ kí Tinubu tó gbàjọba lọ́wọ́ Buhari ní 40,000 ló padà ta fún wọn. Wọ́n wá ń ta ráìsì 90,000 òun á tà fún wọn ní 40. Ẹ rí pé àdínkù 10,000 sì tún ti wà ńbẹ̀. Ṣó wá ṣèdẹ̀kùn fáwọn òṣìṣẹ́ báyẹn ni àbí ó fún wọn ní gbàjẹ́nsinmi? Ẹ wá wo incompetent àwọn gọ́vnà. Ṣé àwọn gọ́vnà ò mọ̀ pé ìtìjú ńláńlá? Because ṣé rí tá bá ń sọ pé ètò ìṣèjọba tá bá sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ á máa sọ ọ̀nà àbáyọ sí. Ọ̀nà àbáyọ wà fún gbogbo kinní wọ̀nyí. Ọ̀nà àbáyọ ni pé a nílò láti yí ìlànà tí wọ́n ń lò a nílò láti yí padà. Ìlànà tán lò lé wa lórí lọ́wọ́lọ́wọ́ yìí ìlànà àwọn capitalist ni. Tẹ́ bá sì wo ètò ìṣèjọba tí wọ́n ṣe l'Amẹ́ríkà capitalist ni. Kì í ṣe dandan ni ká lo ètò ìṣèjọba tí wọ́n lò l'Amẹ́ríkà. Kì í ṣe dandan ni ká lo ètò ìṣèjọba tí wọ́n lò ní UK. Nítorí àwọn ìlú méjèèjì tí mo dárúkọ a máa wò wọ́n gẹ́gẹ́ bí olótìítọ́, a máa wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń jà fẹ́tọ̀ọ́, a máa wò wọ́n gẹ́gẹ́ bí human rights, àwọn ìlú tó jẹ́ pé wọ́n gba ẹ̀tọ́ láàyè. Rárá, wọn ò gbẹ̀tọ́ láàyè. Ideology wọn ní tán fi gbé kalẹ̀ nìyẹn. Ideology tiwọn ìyẹn ìwòye tiwọn àti ìṣe tiwọn ó yàtọ̀ sí ideology wa ní Áfríkà. So kì í ṣe gbogbo ohun táwọn people wọ̀nyí bá ṣe la gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí nǹkan gidi. Lápẹẹrẹ
ẹjẹ́ àwọn sí l'Amẹ́ríkà àti ní l'Amẹ́ríkà wọ́n ti ń sọ pé tó bá wu ọmọ ọkùnrin ó lè yí gẹ́ńdà ẹ̀ padà sí pé òun fẹ́ dá obìnrin, tó bá dẹ̀ wu ọmọ obìnrin ó lè yí gẹ́ńdà ẹ̀ padà sí pé òun fẹ́ dá ọkùnrin. Ṣé ideology gidi nìyẹn? Ẹlẹ́ẹ̀kejì, l'Amẹ́ríkà tẹ́ ẹ bá na ọmọ ní right láti fi ọlọ́pàá mú ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ pé wọ́n nà ọ́. Nílẹ̀ tiwa ń bí wọ́n ní àìtí kóòtù dé káṣọ rẹ̀, ọmọ gidi kọ́ ni ó fọlọ́pàá mú ìyá ẹ̀ àbí tí ó gbé ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ lọ sí court. Bákan náà, àṣà wọn àti tán mú wá fún wa tán fẹ́ kí gbogbo wa ká gbà á, ká máa ṣe báwọn ṣe ń ṣe, ká máa sọ̀rọ̀ báwọn ṣe ń sọ̀rọ̀, ká máa wò báwọn náà ṣe ń wò, kò lè jọra wọn. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀, kò sí déédé láwọn ìlú wọ̀nyí, láwọn Amẹ́ríkà, UK kìíní wọ̀nyí, kò sí déédé ń bẹ̀. A kàn rò pé gbogbo tán ń gbé wá ó fojú jọ déédé ni, kò sí déédé ń bẹ̀. Kò sí déédé nítorí wọn ò ní resources táwa ní. Ìtàn ní lọ́dọ̀ wọn, àwa ní eléyìí tó ta ìsìn nǹkan táwọn ní. Ìlànà ètò ìṣèjọba wọn wà ní ìlànà ètò ìṣèjọba tó favour àwọn olówó ní capitalist. Ìlú tẹ́mọ̀dẹ̀ tí ń lo ìjọba capitalist, ẹ lọ wò dáadáa, wọn ò ní resources tó stand tó ní. Amẹ́ríkà wọ́n kàn fojú jẹkùn ni, gbogbo ohun tó ń ṣe wọ́n ń parọ́, àwọn ní ògbúùkúrọ́ original rọ́ jù. Wọ́n ń di ẹrù lé aráàlú lórí láti lè fi sustain àwọn olówó wọn ni. Ẹ lọ wò dáadáa, ẹ lọ wò ìlànà ètò ìṣèjọba wọn. Àwa lépo ń bí, owó epo wa ó yẹ kájọ máa ná equal ní, gẹ́gẹ́ bí Qatar ṣe ń ná owó epo tiwọn lé àwọn aráàlú wọn lórí. Wọ́n mọ̀ pé ẹ̀tọ́ wọn ni láti jọ ná kinní. Bẹ́ẹ̀ náà ni Libya ṣe nígbà tí Gaddafi wà lórí oyè, pé kinní yìí gbogbo wa lájọ ní, ó níye percent tó gbọ́dọ̀ máa lọ sọ́dọ̀ common people nínú owó epo tá a bá ń tà káàkiri àgbáyé. Ṣé mọ̀ pé àwa náà lépo ń bí? Ṣé mọ̀ pé ní Saudi àwọn náà ń ṣe bẹ́ẹ̀? Russia, China, àwọn ìlú wọ̀nyẹn, ẹ rí i pé ìjọba mẹ̀kúnnù ni wọ́n ń ṣe láwọn ìlú wọ̀nyẹn. Ẹ wo iṣẹ́ àṣefẹ́ kú tẹ́yìn ṣe l'Amẹ́ríkà, tẹ́yìn ṣe UK, ẹ̀san tá àsanfẹ́ kú. Lóòótọ́ wọ́n lè máa ṣèdẹ̀kùn kékeré fún yín lórí àwọn tẹ́ ń san, ṣùgbọ́n nínú Bíbélì gan àti Quran àti àwọn tẹ́ bá wo ọba Nimrod, tẹ́ bá wo ọba Pharaoh, gbogbo àwọn ọba tí mo dárúkọ wọ̀nyí, wọn ò gbé tax lórí aráàlú ju wípé ìṣákọ́lẹ̀ ni wọ́n ń gbà táwọn ọba wa ń ṣe ń bí, ìṣákọ́lẹ̀ kan lọ́dún. Ìbádẹ̀ wo Bíbélì mú ìdámẹ́wàá wá lẹ́ẹ̀kan lóṣù. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, àwọn kan takò pé kò yẹ kó rí bẹ́ẹ̀, èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn. Quran wá mú zakat wá lẹ́ẹ̀kan lọ́dún. Ẹ rí i pé Ọlọ́run tó dá wa gan ó ṣèdẹ̀kùn fún wa. Ẹ̀ẹ̀kan lọ́dún ni zakat. Ẹni tó wẹ̀ ò bá dẹ̀ wọ zakat kò tún lẹ́tọ̀ọ́ àti yọ zakat. Lápẹẹrẹ ẹni tó bá ní lọ yíká ọdún, kí n fi ṣàpẹẹrẹ ní o, yíká ọdún, ẹni tó bá iṣẹ́ yíká ọdún kan, ó sanwó ilé, ó sanwó school, ó sanwó gbogbo gbèsè tó jẹ, ó clear, kò ní gbèsè kankan lọ́rùn mọ́. Ó wá ní 1 million naira cash ní owó títara ẹ̀ fúnra ẹ̀. Ìgbà yẹn ló tó lẹ́tọ̀ọ́ àti san zakat. Èló ló wá máa san nínú zakat yẹn? Ó máa san just 25%. Èló ni 25% 1 million naira? Ẹ máa ṣí fúnra yín. Ló máa san péré lẹ́ẹ̀kan lọ́dún. Now, ẹ̀yin gómìnà, ẹ rí i pé ẹ wà competent, ṣe nǹkan kan, nítorí lọ́dọọdún ẹ má bọ́jẹ̀tì owó fún agriculture. Ṣé kò tì yín lójú ni pé federal government ṣẹ̀ṣẹ̀ fi nǹkan ránṣẹ́ sí yín fáwọn gómìnà? Ẹ rí i pé Tinubu rẹ́ndà yín useless, Buhari rẹ́ndà yín useless, ẹ kàn wá gómìnà lásán
kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe. Bọ́jẹ̀tì ọdọọdún tẹ̀ ń bọ́jẹ̀tì fún agriculture ní state níbo ló wà? Àbí ṣé kò sí lára ẹ̀jẹ́ tẹ́ ẹ jẹ́ fáwọn aráàlú? Torí welfare bí àwọn aráàlú òun ni primary assignment fún gbogbo yín. So why now tó fi wá rí bó ṣe rí? Kí ló dé tó fi rí bó ṣe rí? Ọ̀nà àbáyọ fún wa òun ni láti yí ìlànà ètò ìṣèjọba tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí káwa mẹ̀kúnnù ká dìde. Báyìí tá a bá ti ń ṣètò a máa sọ̀nà àbáyọ. First problem tá a kọ́kọ́ ní lórílẹ̀‐èdè Nàìjíríà, problem wa àkọ́kọ́ tá a ní òun ni House of Assembly ní state, House of Representative l'Abuja àti House of Senate ìyẹn senator l'Abuja. Problem àkọ́kọ́ tá a kọ́kọ́ ní nìyẹn. Ṣé rí tí àwọn èèyàn wọ̀nyí bá ti lè dáa tá a lo olówó láti lọ jẹ́ senator, rep àbí House of Assembly, tá a dẹ̀ mọ́ lo loyalist pé torí pé ẹni lóyà la fi ṣe rep, ẹni lóyà, ta ló lóyà sí? Ṣáráàlú ló lóyà sí ni àbí gọ́vnà àbí ààrẹ àbí pátì? Ìlànà mẹ̀kúnnù gbọ́dọ̀ wà. Mẹ̀kúnnù gbọ́dọ̀ dìde lórí ẹsẹ̀ wọn báyìí. Ṣé gbogbo atótónu tá à ń wí yẹn láti ẹjọ́ yìí ìlú ò ṣe kínní ni àwọn gómìnà wa ni ò dá? No, mẹ̀kúnnù gbọ́dọ̀ dìde lórí ẹsẹ̀ wọn báyìí ká yí ìlànà padà. Má ṣe yí ìlànà padà ní Russia, má ṣe yí ìlànà padà ní China. Kì í ṣe dandan ní ká lo democracy t'Amẹ́ríkà fún wa, kì í ṣe dandan ní ká lò ó. Tí mo fẹ́ ká gbọ́ àgbọ́yé ẹ̀ nìyẹn. Kì í ṣe dandan ní ká lò ó. Káwọn nǹkan rò pé bóyá káwọn kan ti jókòó sílùú òyìnbó, àbáwọn kan jẹ́ professor, àbáwọn kan jẹ́ this that, àwa rò pé nítorí bá ti sọ òye wà bẹ́ẹ̀. No, professor ìtumọ̀ professor ni teacher. Lédè Faransé náà ti lo professor, teacher ló túmọ̀ sí. Ẹni tó bá gba professor ó gbà lórí tó mọ̀ ni, kì í ṣe lórí gbogbo nǹkan. No, ẹ má jà máa ṣì gbọ́, kì í ṣe lórí gbogbo nǹkan. Ó kàn gba professor yẹn lórí nǹkan tó mọ̀ nìkan. Bóyá professor in biology or in chemistry or mathematics ló gba professor lé lórí. Gbogbo wa ní literate. Ẹni tó bá ti mọ nǹkan ẹyọ kan, in tó mọ̀ yẹn literate ni, kì í ṣe a lè pè ní illiterate. Kì í ṣe àìmọ̀kọ àìmọ̀kà la fi máa identify illiterate rárá. In téèyàn ò bá ti mọ̀ tó ní mọ̀ nípa illiterate ni ẹ̀ ń bẹ̀. In téèyàn ò bá ti mọ̀ téèyàn ò ní mọ̀ nípa illiterate ni ń bẹ̀. Kí wọ́n á máa gbà lákòókò torí ọjọ́ ti lọ. Ẹ̀yin gómìnà wa ẹ wà competent. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin professor, ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ ẹ jẹ́ aráàlú, tẹ́ ẹ jẹ́ common man, tí ìyà jọ ń jẹ gbogbo wa papọ̀, tá à ń ráìsì ní 90,000, tíjọba ò rí sí láìfù wa, tí láìfù wa ò kan ìjọba, tíjọba ò provide welfare bill wa, tíjọba ò mọ̀ bóyá sick àbá sick, ọ̀rọ̀ kan gbogbo wa. Ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ̀yin tẹ́ wà nílé tó jẹ́ pé grammar ńlá lẹ́mọ̀. In tó wà nílẹ̀ yìí ó yẹ kó yé wa wípé a need the well liberation tí ò mógun wá, tí ò mújà wá, tí ò mọ̀tẹ̀ wá. Ẹ jẹ́ kí gbogbo mẹ̀kúnnù ẹ jẹ́ ká parapọ̀, ká gbé ìlànà tó máa jẹ́ kí ayé mẹ̀kúnnù dáa ká gbé kalẹ̀, tó máa mú ayé mẹ̀kúnnù tẹ̀síwájú ẹ jẹ́ ká gbé kalẹ̀. Mẹ̀kúnnù àwa la lórílẹ̀-èdè, gbogbo orílẹ̀-èdè àgbáyé pátá mẹ̀kúnnù ló pọ̀ jù. Ọlọ́run tó dá wa ní mẹ̀kúnnù ò ṣe mistake. Ipò mẹ̀kúnnù láti lọ sí ipò olówó. Ṣùgbọ́n àwa mẹ̀kúnnù a ní àròjinlẹ̀ tó tọ́ àti tó yẹ. Ibi tá a ti ní problem nìyẹn. Wọ́n ní ijọ́ tí wèrè bá mọ̀ báyìí pé wèrè lòun, ijọ́ náà ló gbà wòsàn. Mẹ̀kúnnù ẹ jẹ́ á yí padà. A nídìí jù báyìí lọ lórí ètò ní ọjọ́ ti tòní. Mi ọmọ yín àbúrò yín náà ní Comrade Quadri Ọláwálé. Incompetent of governorship in Nigeria lórí ọ̀rọ̀ tó ń lọ ní ètò náà. Yóò dára fún wa o. Ó dàbọ̀.